Africa Content TV. Ẹgbẹ́ mi lára ọmọ ògúnmọ́dé ní ìṣẹ̀lẹ̀ àwọn àtọ́jú ọlọ́mọ rẹ̀ gẹ́gẹ́.
èmi ọmọ nídélé àwọn bàbá tó fẹ́ bí ọlọ́mọ kí n Saoti Arewa Saoti Arewa bàbá mi ọmọ ilẹ̀ ẹ̀gbẹ́ ọmọ alárọ̀ ogun mọ́tẹ́dẹ́ ọmọ akẹjayẹja ọmọ agbọ̀gbọ̀ yẹn gbọ̀gbọ̀ ọmọ oníkìlẹ̀ta pẹ̀lúlẹ̀ kí ní pòrí kìí àgbà tó fẹ́ bí ọlọ́mọ ọ̀kan ní ìṣòwò ọ̀kan ní ìṣòyù ìkẹta ní sọ̀láàrì bàbá sọlé àwọn bàbá tó fẹ́ bí ọlọ́mọ ọmọ onídàmọ́ jẹ́gi ọmọ onídàmọ́ jẹ́ ìwọ̀n ọmọ gẹ̀ẹ́sì lẹ́sọ̀ máa jẹ ọmọdé òun náà pòrí kìí àgbà tó fẹ́ bí yín lọ́mọ ẹ̀ka. Látòrí mẹ́yà pátápátá, Ìjẹ̀bú wọn lẹ́wà níkàlẹ̀ kí n má bàa mẹ́kì nílẹ̀ ẹ̀hún gbẹ̀gàn. Ìjẹ̀bú o, ábímẹ́kì, àwa ríra wa, wọ́n kí mẹ́yà pátápátá Ìlọrin Àgbàjá. Ẹni dùndùyọ̀, ìlú tẹ́bi lọ́ba ìyẹn kúkú léegun, ẹ̀sìn léegun lé wọn, ọ̀kọ̀ lóró bẹ̀, fún èlú lágàjì kéwù ni wọ́n délé gbàgbà tó fi kí wọn lọ́mọ. Ọmọ akéwù mẹ́rù wo, ọmọ ṣàdúrà gbọ́, ẹ̀ forí kíkà gbàgbà tó fi kí wọn lọ́mọ.